BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjùrí bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní èyí tá a rí gbà láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Jímọ̀ olóyin ni yóò jẹ́ fún gbogbo wa láṣẹ ọba mi Alárábí. Ó yá ẹ ti mọ bá ti máa ń ṣe lórí ètò Ojúmọ́ Aláyọ̀ nípa àwọn ìròyìn yẹn tí wọ́n ti ní ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa jáde láàmú mú wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan. Tàná òníjọ tèmi òníjọ tàná nítorí àtúntò kó wọn débi ìbà fún yín ní òwúrọ̀ òní. Ó kélé akọ́bùnmi láàárọ̀ òní tó jẹ́ kókó kí n tó mú wá. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá o, ẹ jẹ́ n sọ dímọ̀ fún yín pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti fún Àtíkù lésì o lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ epo kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀. Gómìnà Adeleke ó máa ṣe àbẹ̀wò sí ààrẹ ní ilé agbára ní àná láti lọ tẹ́ pẹpẹ nǹkan kan fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kí ni nǹkan náà? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ o, wọ́n ní Tinubu yóò yí olúùlú ilẹ̀ wa padà sí ìpínlẹ̀ Èkó. Ta ló sọ bẹ́ẹ̀? Kí ni bàbá yìí rí tó fi sọ bẹ́ẹ̀? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wo lórí àwọn nǹkan kan èyí tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà. Ẹgbọ́n yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Lórí ìkọlù sí àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti sọ ìdí pàtàkì tó orílẹ̀‐èdè US orílẹ̀‐èdè Amẹ́ríkà kò ṣe ní gbójú kúrò lórí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú ohun tí wọ́n tẹ̀ wọ́n lára. Kí ni wọ́n tẹ̀ wọ́n lára? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kò níbẹ̀ jẹ́ n tẹ̀sí ọwọ́ iwájú. Wọ́n ní wọ́n ti ṣe ìràpadà ọkọ̀ kan o èyí tí àwọn èèyàn kan ṣe àmúlò láti kọlu gómìnà Adeleke lásìkò tó ṣàbẹ̀wò sí ọba aládé kan ní ìlú Òṣogbo. Gbogbo ẹ̀ náà ni a máa mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo lórílẹ̀‐èdè Nàìjíríà ní o. Ìròyìn ìbànújẹ́ òun ni ààrẹ mú wá fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ tí à ń wí yìí. Ta ló sọ eléyìí? Ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká gbóṣùbà káre fún àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n tún ṣe bẹbẹ tó kọjá bẹ́ẹ̀ o. Wọ́n rí ọwọ́ tó àwọn ajínigbé àti àwọn èèyàn tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú. Wọ́n tún rí àwọn èèyàn gan gbà padà láyọ̀ àti àlàáfíà. Gbogbo ẹ̀ la máa túṣu désàlẹ̀ kòkò wọn ní àárọ̀ òní. Àwọn ọ̀dọ́ kan ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ kọlu iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Lórí kíni ẹ máa gbọ́ yìí náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn tá a bá lọ tá a bá dé káwa máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúrò ń bẹ̀, má gbé kúrò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòókò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.
ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún níbi láti máa tẹ̀sí ọwọ́ iwájú nípa ti àwọn ìròyìn tá a ti mú kókó orí wọn wá fún yín ṣáájú. Ní báyìí a fẹ́ máa túṣu désàlẹ̀ kòkò ní o. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára Facebook Gbàgede Ìmọ̀ TV là ń jẹ́ lápá bẹ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà nìkan ní amóhùnmáwòrán BGI TV. Ó yá o, ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú nípa ti ìròyìn àkọ́kọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti fún ẹni tí ń ṣe adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Àtíkù Abubakar. Ó ti fún lésì o lórí ọ̀rọ̀ kan èyí tí ó sọ nípa yíyọ owó ìrànwọ́ epo kúrò tí òun bá dé ipò aláṣẹ. Eléyìí ni ó jẹyọ ní àná nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí èyí tí ó dàbí àfojúdi nínú ìṣèjọba àti fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé nípa ọ̀rọ̀ tí Àtíkù sọ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ wípé tóun bá di ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà òun yóò dá owó ìrànwọ́ epo padà, ìyẹn sọ́bsidì, gẹ́gẹ́ bí ó ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ẹni tí wọ́n ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló tún wá rí sí ọ̀rọ̀ náà tó sì sọ dímọ̀ pé ẹ wò ó, kí n tó dé ipò yìí lónìí oríṣiríṣi àwọn ìpínlẹ̀ tó ń lọ bíi 17 ni wọn kò lè san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn. Táwa ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí àwọn ọba ti lè san owó àwọn òṣìṣẹ́ tí wọ́n tẹ̀rí tí wọ́n rò rárá. Ó ní báyìí kò sí ìpínlẹ̀ kan tó lè sọ wípé òun jẹ owó oṣù, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ìpè gbogbo eléyìí ló máa wáyé látàrí owó ìrànwọ́ epo èyí tí a yọ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mímọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí a lè máa kojú àwọn nǹkan lásìkò yìí o, ṣùgbọ́n ó dá wọn lójú pé gbogbo ẹ̀ yóò ṣe kíni, yóò jọra wọn nípa ti ètò ọrọ̀ ajé. Nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí ka lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ á kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú bí gómìnà Adeleke ṣe ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àná òde yìí ní olúùlú lẹwa Àbújá. Níbẹ̀ ni ó ti ń kíkú oríire látàrí bó ṣe jáwé olúborí fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke, ẹni tí ó balẹ̀ sí ilé agbára ní àná òde yìí ní nǹkan bíi aago 5 kọjá ìṣẹ́jú 20 ó tó di wípé wọ́n tẹ ọkọ̀ létí lọ sí ọ̀dọ̀ ààrẹ gangan, níbi tí wọ́n ti tilẹ̀kùn mọ́rí ṣe àwọn ìpàdé kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Nuhu Ribadu òun ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ń wà níbi ìpàdé náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni tí ń ṣe gómìnà yìí àti Tinubu ni wọ́n jọ sọ̀rọ̀ kan láàrin ara wọn lásìkò àbẹ̀wò yìí. Gómìnà Adeleke tẹ pẹpẹ ìwé ẹ̀rí wípé mo yege, ó tẹ̀síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi lé lọ́wọ́ ní ìlú Òṣogbo ní ìjẹta. Ní báyìí ẹ má gbàgbé pé kò jẹ́ tuntun mọ́ o, pẹ̀lú ìbò tó ń lọ bí 511,607 ni ẹni tí ń ṣe gómìnà Adeleke fi ṣe bẹ́ẹ̀ fi jáwé olúborí tó fi ná ẹni tí ń ṣe ẹni tí wọ́n jọ ń díje dupò láti inú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Ambo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí kú oríire tí ó sì fi yé wípé wò ó, jẹ́ kí ìṣọ̀kan jẹ́ kó hàn nínú gbogbo ohun tí yóò máa ṣe nínú ìṣèjọba rẹ̀, àti pé eléyìí ti fi hàn pé ìṣèjọba àwarawa ó ti ń ṣe bẹ́ẹ̀, ó ti ń gbòòrò sí i ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu rọ Adeleke wípé sórí àwọn èèyàn rẹ̀, jẹ́ kí ìṣọ̀kan jẹ́ kó wà láàrin wọn, má fi ti ẹ̀yà ṣe, má fi ti ẹgbẹ́ òṣèlú ṣe, gbájúmọ́ àwọn nǹkan tí yóò mú ìdàgbàsókè bá àwọn ènìyàn rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀n ti rí ka lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó dá o, ẹ wá gbọ́ ohun tí àgbà òṣìṣẹ́ Ọlọ́run yìí, àbí ká sọ pé àgbà òjíṣẹ́ Ọlọ́run èyí tí orúkọ rẹ̀ jẹ́ Primate Elijah Ayọ̀délé, èyí tí ó sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò yí olúùlú lẹwa Àbújá, yóò yí padà sí ìpínlẹ̀ Èkó tí wọ́n bá kéde rẹ̀ wípé òun ló jáwé olúborí níbi ètò ìdìbò ọdún 2027. Primate Elijah ló sọ léde mímọ̀ nínú fọ́nrán kan èyí tó fi sójú òpó abẹ́yẹfò Twitter X-ray. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti ń fi ojú sọ́nà láti dé ipò aláṣẹ fún ìgbà kejì lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC. Ẹni tí ó wá sọ̀rọ̀ nípa gbogbo ìrìn àjò yìí àti ìpalẹ̀mọ́ rẹ̀, gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run Primate Elijah Ayọ̀délé, ó ní ẹ wò ó, pẹ̀lú bí wọ́n ṣe ń yí àwọn kankan padà ní ìpínlẹ̀ Èkó, ẹ rí wípé
àwọn ẹni wọ̀nyí ni wọ́n ń gbèrò láti rí pé Tinubu tó bá jáwé olúborí olúùlú ilẹ̀ wa wọ́n á yí padà sí ìpínlẹ̀ Èkó. ìpètélè yìí bá ṣẹlẹ̀ á jẹ́ wípé bóyá Ẹ̀pẹ́ àbí Lẹ́kì ibikíbi tó bá wọ́n ni wọ́n yóò gbé sí ní ìpínlẹ̀ Èkó. Ramiti Elijah Ayọ̀délé òun ló sọ eléyìí di mímọ̀. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ́ ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó di ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Natawe Yewada òun ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tínú ń bí látàrí àwọn nǹkan kan yìí tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ pẹ̀lú ìgbìmọ̀ amúṣẹ́ṣe tinú ẹgbẹ́ náà wípé kí wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe é. Yewada ẹni tó sọ ilé ìdí mímọ̀ ní ìlú Ìbàdàn lásìkò ìfilọ́lẹ̀ ètò ìpolongo ọ́fíìsì ètò ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC ní àná òde yìí. Níbẹ̀ ni ó ti fi àwọn ọ̀rọ̀ yìí léde tí ó sì rọ̀ gbogbo àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú náà àti àwọn èèyàn tí inú ń bí wípé ẹ gba ìtọ́ ara yín dá mi o, ẹ jẹ́ kí àlàáfíà kó jọba láàrin yín, ẹ jẹ́ kí ìṣọ̀kan kó jẹ́ ohun tí ẹ gbé dání ṣáájú ètò ìdìbò ọdún 2027. Alága yìí wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo wọn pé ẹ̀yin tí wọ́n ti tẹ̀ mọ́lẹ̀, ẹ̀yin tí wọ́n ti mú inú bí, ẹ má bínú, ẹ ṣe bẹ́ẹ̀, ẹ jèbùrẹ́, ẹ dáríjì gbogbo àwọn èèyàn tó yẹ kẹ́ dáríjì fún ìṣọ̀kan inú ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú wípé ẹ jẹ́ ká ṣojúṣe wa gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣe wà lára ìpínlẹ̀ tá a gbọ́dọ̀ jáwé olúborí níbẹ̀ ní ọdún 2027. Wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí kì í ṣe tiyín nìkan, fún gbogbo wa náà ni látàrí ohun tí a gbé dání fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Tẹnikẹ́ni bá ti ṣẹ̀yìn ẹ má fi ìyẹn ṣe ẹjẹ̀bùrẹ́. Ó wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé ẹ wò ó bí a ṣe ń ṣe ìpalẹ̀mọ́ yìí ọ̀dọ̀ yín nìkan kọ́ la ti ń palẹ̀mọ́ o, ẹ jẹ́ kí n sọ fún yín pé gbogbo ibi tí ó yẹ ká ti máa palẹ̀mọ́ la ti ń palẹ̀mọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ èyí tí alága yìí sọ. Bákan náà ẹni tí ó jẹ́ adíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC aṣòfin Sharafadeen Ali gbóṣùbà fún Yewada látàrí bó ṣe mú ìlérí rẹ̀ ṣẹ wípé òun bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọjọ́ méjì. Ó ní òun dúpẹ́ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ọ̀ tí rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó dá o, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Kí ni wọ́n tún sọ báyìí? Wọ́n ní ẹnìkan tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè Amẹ́ríkà, Riley Moore, ni yóò ti tẹnumọ́ ọ̀rọ̀ pé orílẹ̀-èdè US wọn kò ní yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lórí ìwé kan tí wọ́n fi ń bójú wò wọ́n ní gbogbo ìgbà tí wọ́n pè ní CPC. wípé eléyìí ni ìwé yìí ní orúkọ orílẹ̀-èdè Nàìjíríà ti wà fún ọjọ́ pípẹ́ látàrí bí wọ́n ṣe ń kọlu àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn apá ibìkan. Ni ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú pé ó sì ní àwọn nǹkan kan tí àwọn ṣì ń wò ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kí àwọn má ti orúkọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò lára àwọn orílẹ̀-èdè tí wọ́n tẹ orúkọ yìí mọ́ lára. Ó ní ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà ó pẹ̀lú gẹ́gẹ́ bó ṣe sọ dìímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi sójú òpó abẹ́yẹfò Twitter X ní àná, níbi tó ti ń fi èsì sí ọ̀rọ̀ kan èyí tí ó tàn mọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà àti ìwà ìkọlù tó ń wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Plateau. Ó ní ẹ wò ó gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò jẹ́ ká tí ì lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú àwọn orúkọ tí àwọn nǹkan wọ̀nyí ń bá fíra gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ẹ fọkànbalẹ̀ tí ó bá ṣeé ṣe ká yọ wọ́n a máa yọ wọ́n, ìyẹn tá a bá rí ohun tí à ń wá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún bu ẹnu àtẹ́lù ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau ní ìjọba ìbílẹ̀ 24 níbi tí wọ́n ti pa ọ̀pọ̀ àwọn ènìyàn ní ìgbà náà. Ó ní eléyìí ló ti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà wọnú ìwé náà fún ọjọ́ pípẹ́, ní pé àtìgbà náà ni àwọn tí ń tẹ ojúmọ́ orílẹ̀-èdè Nàìjíríà lára bóyá àtúnṣe yóò wáyé àbí kò ní ṣe àtúnṣe. Ẹ má gbàgbé pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ni ó bẹ̀rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí nípa ti orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn Vanguard lẹ́ọ̀ tí rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ á lọ sókè lọ́hùn-ún, tá a bá lọ tá a bá dé etí tó bá gbọ́ àlọ́ jùlọ kó gbàgbọ́ ìtókù ìròyìn yẹn á máa mú wá sí ti mọ̀ yín. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn Aróyinkẹ́yè kínní
Ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà. Ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún níbi láti máa tẹ̀síwájú lórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV pẹ̀lú àwọn ìròyìn ẹlọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí a ti mú wá sí etí ìgbọ̀nyín ní òwúrọ̀ òní. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín pé ṣe rí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yín ni ẹ̀yin náà lè gbàdé ẹ̀ka ìpolówó ọjà wa níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ má jẹ́ ká dá yín lágara lọ, ẹ jẹ́ ká tẹ̀síwájú fún ti àárọ̀ òní. Ẹ wá gbọ́ o, níbi tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ṣe rántí ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn jàǹdùkú ti kọlu ọkọ̀ akọ̀wérìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà o, wọ́n sì ti fi èsì léde lásìkò yìí wípé ṣe rí ọkọ̀ kan tó jẹ́ Toyota Sienna tí wọ́n sọ wípé wọ́n fi ṣe ìkọlù náà tí àwọn jàǹdùkú yìí ṣe àmúlò rẹ̀ ni àwọn ti rí gbà padà o, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn rí gbà padà ní Ìgbẹ̀jà ní Òkè Balẹ̀ Òṣogbo. Níbẹ̀ ni wọ́n ti rí àwọn ọkọ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe tọpinpin rẹ̀ débẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé iṣẹ́ ìwádìí àti bí àwọn ṣe ṣiṣẹ́ náà sí ló jẹ́ kí àwọn rí ọkọ̀ náà níbi tí wọ́n wà á gúnlẹ̀ sí, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ̀ sí ọwọ́ iwájú wípé àwọn tún rí àwọn kankan gbà padà níbi nínú ọkọ̀ náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ohun tí àwọn rí gbà padà nínú ọkọ̀ náà ló jẹ́ ti ẹgbẹ́ òṣèlú Accord Party. Ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú wípé iṣẹ́ ìwádìí ó sì ń ṣe bẹ́ẹ̀ o, ó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde wípé àwọn ẹni wọ̀nyí wọ́n sì ń dọdẹ wọn láti mọ irúfẹ́ ènìyàn tí wọ́n jẹ́ gangan, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ti fi ọ̀rọ̀ náà léde wípé bí ẹ kò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lásìkò tí gómìnà Adélékè ṣàbẹ̀wò sí ààfin ti Àtaọjà ní ìlú Òṣogbo láti lọ kí wọn wípé bàbá ẹ ṣé o fún àtìlẹ́yìn bí òun ṣe dé ipò gómìnà fún sáà keje. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí ni ó ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé a ṣe wà lẹ́nu iṣẹ́ yìí o, ṣùgbọ́n ìpele tá a kọ́kọ́ yanjú òun ni bí a ṣe rí àwọn nǹkan wọ̀nyí tó fi mọ́ ọkọ̀ wọ̀nyí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ èyí tí ó fi léde. Bákan náà ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ohun tó kan ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí o, torí a ò tí lè sọ wípé ibi báyìí la bá iṣẹ́ dé, ṣùgbọ́n ibi tá a bá iṣẹ́ dé la sọ di mímọ̀ fún yín lára iṣẹ́ ìwádìí wa. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú Accord bá àwọn ènìyàn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n bá wọn kẹ́dùn àti ẹnìkan tí ó ṣe bẹ́ẹ̀ tó pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí tí ó wáyé láàrin ọ̀sẹ̀ yìí. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀n tí rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì olóyè nínú ẹgbẹ́ òṣèlú ADC, Délé Momodu ló wà ti fi ọ̀rọ̀ kan léde nípa ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìròyìn ìbànújẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ́kọ́ mú wá ní ọjọ́ àkọ́kọ́ rẹ̀ tó dé ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ bó ṣe kéde wípé àwọn ti yọ owó ìrànwọ́ epo kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó sọ eléyìí dímọ̀ lásìkò tó fi ara hàn lórí ètò amóhùnmáwòrán kan ní ọjọ́bọ̀ Thursday. Délé Momodu wá fi ìdí rẹ̀ múlẹ̀ nípa àwọn kankan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe, gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó, ṣe rí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo yẹn lórílẹ̀-èdè Nàìjíríà, ó ṣe bákan lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì dàbí ìròyìn ìbànújẹ́ ní apá ọ̀dọ̀ tiwọn. Bákan náà gẹ́gẹ́
gẹ́gẹ́ bó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dé ipò náà ní ọdún 2023 ni yóò ṣe irú eléyìí. Ó ní gbogbo àwọn ènìyàn ló fún ní ìròyìn ìbànújẹ́ lọ́jọ́ tí wọ́n ń ṣe àjọyọ̀, gẹ́gẹ́ bí nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ. Ó ní ẹ wò ó, bó tilẹ̀ jẹ́ wípé láti ìgbà náà a ò tí ì gbọ́ àwọn nǹkan kan lórí owó ìrànwọ́ epo, ṣùgbọ́n a mọ̀ pé bóyá wọ́n fi ń ṣe àwọn nǹkan kan nígbà tí wọ́n yọ. Ó wà ní ẹ wò ó, pẹ̀lú bí wọ́n tún ṣe gbé ìgbésẹ̀ yìí, kí ló dé tá ṣe tún lọ ń yá owó fún àwọn nǹkan kan mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó, Délé Momodu sọ̀rọ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti rí ọwọ́ tó àwọn afurasí 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ajínigbé ní ìpínlẹ̀ Nasarawa. Wọ́n tún wá rí àwọn èèyàn tí wọ́n ti jí gbé, wọ́n rí wọn gbà padà lọ́wọ́ àwọn ará bí o. Ọ̀kan lára àwọn afurasí wọ̀nyí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ọwọ́ òfin gbé níbi tó lọ fi orí pamọ́ sí. Nígbà tí wọ́n tún ṣe bẹ́ẹ̀, wọ́n rí àwọn méjì tó kù nínú ilé ìtura kan ní Láfíà, gẹ́gẹ́ bí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn wípé eléyìí ni ó jẹ́ ìgbìyànjú àwọn láti máa ṣe kíni, láti máa finá mọ́ gbogbo àwọn oníwà ọ̀daràn, àwọn ajínigbé agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí ẹni tí ń ṣe akọ̀wé sí gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Ibrahim Adara tó fi léde ló ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó dáa púpọ̀ gẹ́gẹ́ bí ìwà ìfaranijìn láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Sule gbóṣùbà káre fún àwọn ẹ̀ṣọ́ aláàbò fún ìgbìyànjú wọn láti rí pé wọ́n gbógun ti ìwà ọ̀daràn ní àárín ìlú. Ó wá rọ̀ wọ́n wípé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ yìí ni kí wọ́n máa bá lọ láti má fún àwọn oníwà ọ̀daràn ní ààyè láti rí ìgbìmú. Gómìnà yìí wá ṣe bẹ́ẹ̀, ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú wípé wà lójúfò kẹsì máa fún wa ní àwọn ojúlówó ìròyìn láti lè ṣe ìrànlọ́wọ́ fún yín lórí ọ̀rọ̀ ètò ààbò àti àwọn nǹkan mìíràn tẹ́ nílò. Inú ìwé ìròyìn The Punch lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìpínlẹ̀ Ògùn ní a wà níbi tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọ̀dọ́ kan ní agbègbè Ìfọ̀yìntẹ̀dó ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti dáná sun iléeṣẹ́ ọlọ́pàá 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí látàrí pé wọ́n ní wọ́n ṣe ikú pa bàbá ọmọ tuntun kan, Owólabí Òyìíkù. Òun ni orúkọ bàbá tí wọ́n ṣe ikú pa yìí. Wọ́n ní àwọn olórí ìlú tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní àná òde yìí tí wọn kò dárúkọ ara wọn ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé ṣẹ́rẹ́ ní tí wọ́n ṣekú pa yìí ìpínlẹ̀ Èkó ló fi ìdí kalẹ̀ sí. Wọ́n ní lásìkò tó ń bọ̀ ní àárín ìlú tí àwọn ọ̀rẹ́ rẹ̀ sì ń bá ṣe àjọyọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá o, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé Akíndé junction nírú eléyìí ti ṣẹlẹ̀ tí wọ́n sì sọ di mímọ̀ pé àwọn ọlọ́pàá tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n ṣe iṣẹ́ ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe bí àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀dọ́ ará ìlú yìí ni wọ́n fi tẹ̀síwájú. Níṣẹ́ ni wọ́n lọ dáná sun iléeṣẹ́ ọlọ́pàá 2 ní agbègbè náà, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó, ẹni yìí ló jẹ́ni tí ó dá láwùjọ pé kódà ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ lọ́jọ́ 2 sẹ́yìn ní kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ni àwọn ọ̀dọ́ yìí fi ṣe kínní yìí fún àwọn ọlọ́pàá. Wọ́n dáná sun àgọ́ ọlọ́pàá 2 ní o. Ẹ wò ó, kí lẹ rí sí gbogbo ẹ̀? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ ti gbọ́, ẹ jẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ẹ ti gbọ́ èsì tí ó fún Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ epo òun fẹ́ dá padà. Kí lẹ rí sí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà, gómìnà Adeleke ṣàbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tó jáwé olúborí. Ààrẹ sì bá sọ̀rọ̀ púpọ̀ o. Kí lẹ rí sọ̀rọ̀ yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò yí padà o. Kí ló fẹ́ yí padà? Yóò yí olúùlú ilẹ̀ wa Àbújá yóò yí sí ìpínlẹ̀ Èkó, ìyẹn tí wọ́n bá kéde rẹ̀ ní ọdún 2027. Ṣẹ́yìn náà gbà pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run yìí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ìyẹ̀wájà ó tọrọ àforíjì, ó ní ẹ má bínú gbogbo èyí tí inú ń bí nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí ìmọ̀ yín kó ṣọ̀kan ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Kí lẹ rí sí? Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà, ẹ wá gbọ́ àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n ṣekú pa lórílẹ̀-èdè Nàìjíríà.
wọ́n ní àwọn sì ń wo bí nǹkan ṣe ń lọ ní o nítorí ẹ̀ ni wọ́n ṣe tí yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìwé CPC tí wọ́n fi wá sí láti orílẹ̀-èdè ìjọba Amẹ́ríkà. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ rántí ọkọ̀ èyí tí àwọn jàǹdùkú yìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi wò wá láabi tí wọ́n kọlu ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Adeleke. Wọ́n ní wọ́n ti rí ọkọ̀ náà gbà padà láyọ̀ àti àlàáfíà o. Kí lẹ rí sí ìgbésẹ̀ àwọn ọlọ́pàá yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Délé Muhammadu ó ní ẹ wò ìròyìn ìbànújẹ́ ni ààrẹ mú wá nígbà àkọ́kọ́ rẹ̀ o gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ibi tá a bára wa nìyẹn o. Kí lẹ rí sí ọ̀rọ̀ Délé Muhammadu yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n tún ṣe bẹ̀bẹ̀ ni wọ́n rí ọwọ́ tó àwọn afurasí ajínigbé mẹ́ta tí wọ́n tún gba àwọn èèyàn padà lọ́wọ́ wọn láyọ̀ àti àlàáfíà. Kí lẹ rí sí eléyìí náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ wo àwọn ọ̀dọ́ kan tí inú ń bí ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n lọ dáná sun àgọ́ ọlọ́pàá méjì látàrí bí àwọn ọlọ́pàá kan ṣe ṣe àṣemáṣe láti lọ pa ẹnìkan tí ń ṣe bàbá ọlọ́mọ tuntun. Ẹ wò kí lẹ̀yin rí sí gbogbo àwọn kan wọ̀nyí. Àǹfààní wà fún yín láti bá wa dá sí ní àárọ̀ òní. Ẹ má gbàgbé wípé à ń mú bọ̀ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV níbi láwọn ti rí mọ fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ojú ní mímì kì í ṣàìmọ̀ fólókọ àfi tèmi nínú ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ o, Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà títí dìgbà mìíràn. Ire o, èrè kàbìtì. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn níbi tí a dé dúró yìí láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wá sóde ní àárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹ jẹ́ kí n fi ìdí rẹ̀ múlẹ̀ pé ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde nípa ti ìròyìn eré ìdárayá tí wọ́n wà ní iwájú wa ní òní. Wọ́n ti sọ o, wọ́n ní àjọ ICPC àjọ EFCC ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí àwọn ìgbìmọ̀ tí ó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà NFF lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe owó kan ní ìṣekúṣe 12 billion naira ni wọ́n sọ wípé ìjọba fún wọn tí wọ́n sì ṣe kíni tí wọ́n sì ṣe ní ìṣekúṣe níbi tí ọ̀rọ̀ dé dúró yìí. Wọ́n wá ní àjọ EFCC ni wọ́n ti gùn lé iṣẹ́ ìwádìí láti mọ bí wọ́n ṣe ná owó náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ kan èyí tí ó jẹyọ nínú ọ̀rọ̀ kan èyí tí wọ́n fi léde láti ọ̀dọ̀ àjọ EFCC tí a sì rí gbọ́ nínú àwọn ìwé ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan pé gbogbo nǹkan wọ̀nyí ó yá ẹ wá sọ bẹ́ẹ̀ ṣe ná àwọn owó yìí sí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ wò àwọn agbábọ́ọ̀lù obìnrin wa kò sí èyíkéyìí nínú wọn tó wà nínú àwọn agbábọ́ọ̀lù 11 èyí tí àjọ CAF mú lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ tí ó tẹnubọ epo. Àwọn tí a rí níbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Cameroon ni o, àwọn ọmọ orílẹ̀-èdè Morocco, àwọn ọmọ orílẹ̀-èdè Mali, Algeria, Malawi, àrí wọn ni wọ́n pọ̀ níbẹ̀ ṣùgbọ́n kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ṣoṣo a kò rí wọn níbẹ̀ bóyá nítorí wọ́n ti já ní ìbẹ̀rẹ̀ láti ìpele tí a mọ̀ sí quarter final ni wọ́n ti já. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó yá ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú. Wọ́n ní Victor Osimhen kò fìtì láti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal. Ta ló ń sọ eléyìí di mímọ̀? Ẹnìkan tí òun náà jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Alan Smith òun ni ó ti sọ di mímọ̀ pé kò ṣeé ṣe kí àṣeyọrí dé bá ìgbésẹ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal pé òun ò rí agbábọ́ọ̀lù yìí gẹ́gẹ́ bí ẹni tí ó lè wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Mikel Arteta yẹn Arsenal pẹ̀lú ọ̀rọ̀ owó tí ó wà nílẹ̀ yìí gẹ́gẹ́ bí Smith ṣe ti sọ eléyìí di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal
wọ́n gbọ́dọ̀ ṣọ́ra o nípa ti àwọn agbábọ́ọ̀lù tí wọ́n yóò máa kó owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ lé lórí wípé kì í ṣe gbogbo àwọn agbábọ́ọ̀lù ni wọ́n yóò máa ná owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ lé lórí gẹ́gẹ́ bí òun ṣe sọ tiẹ̀ di mímọ̀. Ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Ronaldinho ni mo fẹ́ sọ ẹnu mi àgọ́. Ronaldinho ni wọ́n tuntun fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó tuntun padà lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan láti bẹ̀rẹ̀ ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́ta ìyẹn 46 years níbi tó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀‐èdè Italy ìyẹn Ravenna FC gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àti AC Milan ni yóò máa bá wọn kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé eléyìí wáyé tí ó sì ya ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́nu pé Ronaldinho ó tún padà sí agbo ti àwọn agbábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní pé àwọn ò lè dúró káwọn bó ṣe fẹ́ ṣe sí ní inú ikọ̀ agbábọ́ọ̀lù tuntun yìí. Ẹ jẹ́ ká fi Ronaldinho sílẹ̀ ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú. Ọ̀rọ̀ ti kan àwọn ti Manchester City o wọ́n ní nǹkan á nira fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City láìsí Rodri pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Gareth Bale gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ọ́ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí wọ́n ṣe pàdánù Rodri lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona yìí a máa ṣe bẹ́ẹ̀ á mì wọ́n á fi wọ́n làkàlàkà ó nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti fi ojú wòye tirẹ̀ wò ó nípò òun gbàgbọ́ wípé tí wọ́n bá tẹ̀ máa rọ́pò rẹ̀ gan wọ́n máa ṣiṣẹ́ takuntakun láti rọ́pò irúfẹ́ ẹni yìí nítorí pé agbábọ́ọ̀lù yìí ó jẹ́ agbábọ́ọ̀lù pàtàkì fún wọn tí ó lè bá wọn ṣe àtúnṣe ní ọwọ́ àárín yẹn ṣùgbọ́n nígbà tí wọ́n ti pàdánù rẹ̀ báyìí kí ni ó kàn fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ẹ má gbàgbé wípé Bournemouth ni wọn yóò máa kojú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ níbi ìdíje English Premier League. Ó yá ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká fi èyí ṣe lọ nípa ti ọ̀rọ̀ ẹni tí ń ṣe Mikel Arteta ni ó ti ń sọ dímọ̀ pé àwọn náà àyípa agbábọ́ọ̀lù rẹ̀ wọ́n lè jẹ́ ògo àgbáyé. Mikel Arteta ni ó ti wá pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ojúgbà wọn pé má fojú di wá o àwa gangan ni ikọ̀ agbábọ́ọ̀lù tó dára jù ní orílẹ̀-èdè àgbáńláyé best club in the world gẹ́gẹ́ bí Mikel Arteta ṣe sọ eléyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ gbìyànjú láti gbìyànjá ìrìn àjò wọn níbi ìdíje English Premier League ní òní nígbà tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Coventry City gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìròyìn yẹn ní àárọ̀ òní ní pé Mikel Arteta ni ó ti sọ dímọ̀ pé ayé ìgbà àwọn Man City Pep Guardiola ayé ìgbà yẹn ti lọ àwa la wà lójú ọpọ́n nísìnyí gẹ́gẹ́ bí Mikel Arteta ṣe sọ ọ́ dímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ wo ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn eré ìdárayá tẹ́ bá ti rí ní kẹ́ mú láàárọ̀ òní. Oníyanṣẹ́ ọlọ́pàá ṣe gbogbo yín tẹ́tẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewò níbàjẹ́ níbí láwọn ìmọ̀ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV àwa láwọn máa ṣe nǹkan níṣẹ́ wa ò ire o ire kàbìtì. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Edward Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 7038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kún láwùjọ kúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.